àwọn Makinde ti gbé ìgbìmọ̀ apàṣẹ PDP míì dìde o. Ọlọ́run ò ní gbà fáwọn Wike. bí mínísítà ìlú Àbújá Ìyẹn Wike bá rò pé ọ̀rọ̀ wàhálà tó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP ti parí, tàbí tó ní òun lè fọkàn balẹ̀ máa ṣe bó ṣe wu òun nínú ẹgbẹ́ náà, àfi kó tún èrò ẹ̀ pa o. nítorí ìjà náà kò tí ì súnmọ́ ibi tí yóò ti parí. Ó jọ pé kinní ọ̀hún ṣẹ̀ṣẹ̀ tún bẹ̀rẹ̀ lákọ̀tún gan-an ni. ìdí ni pé lónìí yìí, ọjọ́ 4 oṣù karùn-ún ọdún 2026, àwọn ìgbìmọ̀ apàṣẹ PDP kan pàdé nílùú Àbújá, níbi tí wọ́n ti gbé ìgbìmọ̀ amúṣẹ́ṣe tuntun dìde pé àwọn ni wọn yóò máa darí ọ̀rọ̀ ẹgbẹ́ náà lọ. Àmọ́ àwọn PDP tí wọ́n pàdé yìí kì í ṣe tàwọn Wike o. Àwọn èyí tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúwaṣèyí Makinde ń ṣe àtìlẹ́yìn fún ni. Àwọn ni wọ́n pàdé nílùú Àbújá, níbi tí ẹni tí wọ́n yàn bí alága àwọn bàbá ìsàlẹ̀ ẹgbẹ́ náà BOT Adolphus Wabara ti darí ìpàdé, tí wọ́n ní ohun tí ilé ẹjọ́ wí gan làwọn ń ṣe yẹn, torí ìdájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ náà ti pa ẹgbẹ́ PDP tàwọn Wike rẹ́. Bẹ́ẹ̀ ló pa ìpàdé gbogbogbò táwọn Makinde ṣe nìbàdàn rẹ́. Kò sì tún sí àwọn tí wọ́n lè ṣe adarí ẹgbẹ́ náà ju àwọn ìgbìmọ̀ bàbá ìsàlẹ̀ ẹgbẹ́ tí wọ́n ń pè ní BOT yìí lọ. Ohun tí púpọ̀ nínú àwọn ọmọ ìgbìmọ̀ BOT yìí ṣe pàdé rèé, tí wọ́n sì ní kò sí kinní kan tó kù fáwọn ju kí àwọn gbé ìgbìmọ̀ alábòójútó INTERIM National Working Committee tó tún dìde nìyẹn. Ohun tí àwọn ìgbìmọ̀ bàbá ìsàlẹ̀ ẹgbẹ́ PDP yìí ṣe pàdé ní Àbújá nìyẹn. Lára àwọn tí wọ́n wà nípàdé yìí ni Adolphus Wabara, olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀ fúnra ẹ̀, Ọlágúnsóyè Oyinlọ́lá tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àti akọ̀wé àgbà ẹgbẹ́ PDP tẹ́lẹ̀, Jerry Gana, mínísítà nígbà kan, Babangida Aliyu tó jẹ gómìnà ìpínlẹ̀ Niger tẹ́lẹ̀, Jonah Jang tí í ṣe gómìnà ìpínlẹ̀ Plateau nígbà kan, Hajiya Inna Shiroma, mínísítà tẹ́lẹ̀, àti Hajiya Zainab Maina tí òun náà jẹ́ mínísítà tẹ́lẹ̀ tó sì jẹ́ olórí àwọn obìnrin fún ẹgbẹ́ PDP pẹ̀lú àwọn míì. Ohun tí àwọn tí wọ́n wà nípàdé náà sọ ni pé àwọn ti lé ní ìkó 2 nínú ìdá 3 àwọn ìgbìmọ̀ bàbá àsàlẹ̀ ẹgbẹ́, ìyẹn 2/3. Nítorí bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí òfin ẹgbẹ́ àwọn ti sọ, àwọn láṣẹ àti ẹ̀tọ́ láti pe ìpàdé tí àwọn pè náà. Àwọn sì lè ṣe ohunkóhun tí àwọn bá rí i pé ó tọ́ ó sì yẹ fún ìdàgbàsókè ẹgbẹ́ àwọn. Ohun tí àwọn yìí ń sọ ni pé ìdájọ́ tí ilé ẹjọ́ tó ga jùlọ lórí ọ̀rọ̀ ẹgbẹ́ àwọn yìí ti fi ẹsẹ̀ múlẹ̀ pé dídá tí wọ́n dá Sam Anyanwu tí í ṣe akọ̀wé ẹgbẹ́ náà tẹ́lẹ̀ àti àwọn míì dúró níbẹ̀rẹ̀ oṣù kọkànlá ọdún náà fẹsẹ̀ múlẹ̀ dáadáa, pé lẹ́yìn tí wọ́n ti dá wọn dúró yẹn kò sí ohun tí wọ́n gbọ́dọ̀ tún ṣe mọ́. Bẹ́ẹ̀ bó bá jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ti dá àwọn èèyàn náà dúró káwọn Makinde tó ṣe ìpàdé gbogbogbò ẹgbẹ́ náà tí wọ́n ṣe níbàdàn nídàájí oṣù kọkànlá. A jẹ́ pé àwọn Anyanwu kò lẹ́tọ̀ọ́ láti pe ìpàdé kankan lóòótọ́, tàbí láti gbé ìgbìmọ̀ kan dìde irú èyí tí wọ́n gbé kalẹ̀ lábẹ́ Wike. Ìdí ni pé ìbẹ̀rẹ̀ oṣù kọkànlá lọ́jọ́ 1 oṣù náà gan-an ni wọ́n ti dá àwọn Anyanwu yìí dúró. Níbi tí ọ̀rọ̀ náà sì ti pakasọ nìyẹn. Ọ̀rọ̀ pakasọ nítorí Ìyẹn Wike jáde fúnra ẹ̀ lẹ́yìn ìdájọ́ tó ní kò sí irú ìdájọ́ tí àwọn èèyàn Makinde ń sọ yẹn nínú ẹjọ́ tí àwọn adájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ yìí dá. Nítorí kò sẹ́ni tó béèrè tàbí tó sọ̀rọ̀ já pé wọ́n yọ àwọn Anyanwu tàbí wọn ò yọ wọ́n. Wọ́n ní àwọn Makinde àti Wabara ni wọ́n ń ro irú ẹjọ́ bẹ́ẹ̀. Àwọn ni wọ́n ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde pé àwọn adájọ́ ò dájọ́ bẹ́ẹ̀ o. Èyí ni pé àfi kí ilé ẹjọ́ tó ga jùlọ tètè gbé ìwé ìdájọ́ náà, ìyẹn ojúlówó ìwé ìdájọ́ ọ̀hún jáde fún gbogbo ayé rí. Torí nígbà tí àwọn méjèèjì ń jà sọ̀rọ̀ náà báyìí, tí àwọn Makinde ní àwọn adájọ́ fẹsẹ̀ múlẹ̀ pé àwọn ti lé Anyanwu lọ, tí àwọn Wike ní kò sí ohun tó jọ bẹ́ẹ̀, àfi tí ìdájọ́ náà bá jáde gan kí gbogbo èèyàn rí i. Bí àwọn tí wọ́n pàdé ní Àbújá yìí ti pàdé tí wọ́n ní àwọn gbé ìgbìmọ̀ kan dìde, bẹ́ẹ̀ ni àwọn tí Wike náà ti jáde o, pé kò sí ohun tó jọ bẹ́ẹ̀. Ìgbìmọ̀ kankan kò lè pàdé lẹ́yìn àwọn tí wọ́n sì pàdé yìí, àwọn tí wọ́n ti lé nínú ẹgbẹ́ ni, pàápàá Adolphus Wabara tí wọ́n ti lé dànù nínú ẹgbẹ́ nítorí pé ó ń ṣe ojú méjì bí ọ̀bẹ nígbà kan.
báwo ni òun yóò ṣe wá jókòó tí yóò ní òun ló lórí tàbí alága ìgbìmọ̀ àwọn bàbá àṣàlẹ̀ kankan. Àwọn yìí ní Abdulrahman Muhammad ní alága ẹgbẹ́ PDP, Sam Anyanwu sì ní akọ̀wé àwọn. Àmọ́ àwọn tí wọ́n wà nípàdé ní Àbújá yìí kò fi tìyẹn ṣe rárá o. Ohun tí àwọn náà ń tẹnumọ́ ni pé gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn ìdájọ́ Supreme Court ti gbá wọn dànù. Wọn kò sì lè pe ara wọn ní adarí ẹgbẹ́ PDP. Àwọn tí wọ́n lè darí ẹgbẹ́ yìí náà làwọn tí àwọn jẹ́ BOT. Níbi ìpàdé yìí ni wọ́n ti gbé ìgbìmọ̀ alábòójútó yìí dìde. Ìgbìmọ̀ náà ni wọ́n ní yóò mójútó ẹgbẹ́ PDP títí tí wọn yóò fi ṣe ìpàdé ńlá míì tí wọn yóò sì yan àwọn olóyè ẹgbẹ́ tuntun. Ohun tí eléyìí túmọ̀ sí ni pé níbi tí àwọn PDP ti lọ níjọ́sí níbẹ̀ náà ni wọ́n tún padà sí yìí o. Ibi tí wọ́n ti lọ náà ni pé wọn kò rí ìpàdé gbogbogbò níbi tí wọ́n ti lè yan àwọn adarí ẹgbẹ́ wọn ṣe. Nígbà tí ọ̀rọ̀ náà sì di àfàlọ́ àfàbọ̀ ní àwọn kan tí wọ́n pe ara wọn ní ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́ yìí àti àwọn BOT wọn náà ní àwọn ti pàdé tí wọ́n sì fi ọjọ́ sí ọjọ́ ìpàdé gbogbogbò National Convention. Ìpàdé tí wọ́n pe aráalé tí wọ́n pe èrò ọ̀nà sí, ìpàdé náà ni wọ́n wọ́gi lé ní ilé ẹjọ́ tó ga jùlọ yẹn. Ohun kan náà tí wọ́n ṣe nígbà náà gẹ́lẹ́ ni wọ́n tún ń ṣe yìí, nítorí àwọn àgbààgbà ẹgbẹ́ tí wọ́n péjọ sí Àbújá ti gbé ìgbìmọ̀ ẹlẹ́ni 21 míì dìde. Wọ́n sì fi Támínù Tùràkín, alága tí wọ́n yàn níbi ìpàdé Ìbàdàn tí ilé ẹjọ́ gbáyọ, ṣe olórí àwọn ìgbìmọ̀ alábòójútó tuntun náà, tí wọ́n sì fi Taofik Arápájà ṣe akọ̀wé wọn. Níbi ìpàdé náà èyí tí wọ́n ṣe nílùú Àbújá tá à ń sọ yìí, alága tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn, Támínù Tùràkín, ní àwọn máa kópa nínú ìdìbò ọdún 2027 dandan, pé àwọn yóò sì fa àwọn èèyàn tí wọn yóò du ipò gbogbo lórúkọ ẹgbẹ́ àwọn kalẹ̀ tí kẹ́lẹ́ kan ò sì ní ṣe. Makinde náà sọ̀rọ̀ níbẹ̀. Ó ní ohun tí àwọn àgbààgbà ẹgbẹ́ yìí ṣe fi hàn pé wọ́n wà lẹ́yìn àwọn ni, wọn kò sì fi àwọn sílẹ̀ fún ìyàjẹ. Makinde sọ̀rọ̀ ó pòwe, ó sì fi ẹsẹ̀ Bíbélì gbá ọ̀rọ̀ ẹ̀ lẹ́gbẹ̀ẹ́. Ó ní lẹ́yìn òkùnkùn biribiri ní ìmọ́lẹ̀ yóò tàn, àti pé àsìkò òkùnkùn bírímù ẹgbẹ́ àwọn làwọn wà yìí. Ìyẹn sì ní ìdánilójú pé ìmọ́lẹ̀ tuntun yóò tàn sínú ẹgbẹ́ PDP láìpẹ́ rárá. Makinde ní gbogbo ibi tí iná ọ̀rọ̀ yìí ti ń jó wá làwọn mọ̀ o. Ṣé olè ò ní ja àgbà kó má ṣe é lójú fìrí? Àwọn sì mọ̀ pé kò sóhun kan nídìí ẹ̀ ju àbòsí lọ. Ó ní gẹ́gẹ́ bí àpẹẹrẹ, òun gbọ́ ti ẹnìkan tó ní òun lọ gba fọ́ọ̀mù láti dupò nínú ẹgbẹ́ PDP, àmọ́ tó jẹ́ fìlà aṣíwájú ló dé lọ síbẹ̀. Ìyẹn ni pé àwọn ọmọ ẹ̀yìn aṣíwájú Tinubu tí wọ́n kàn fẹ́ bà PDP jẹ́ ni. Makinde ní àwọn tí wọ́n fẹ́ bà ètò ìjọba àwa ara wa jẹ́, àwọn ọ̀tá democracy ni wọ́n wà nídìí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú PDP yìí. Àmọ́ ohun tó dá òun lójú ni pé wọn yóò gbé sàrá àwọn kọjá mọ́sálásí níjọ́ kan, wọn yóò gbé ẹbọ wọn pàápàá kọjá oríta. Ohun tó bá sì ṣẹlẹ̀ sí wọn, tó ń ṣẹlẹ̀ sí àwọn ọ̀bàyéjẹ́, bẹ́ẹ̀ ni yóò padà ṣẹlẹ̀ sí wọn, ojú gbogbo ayé ni yóò sì ṣe. Wàbárà náà sọ̀rọ̀, ó ní àwọn làwọn lẹgbẹ́ nǹkan ò sáà ń jẹ́ tẹni kéèyàn má mọ̀. Ó ní òun ni alága BOT. Ìpàdé tí àwọn sì ṣe tí àwọn yan ìgbìmọ̀ alábòójútó yìí, àwọn lẹ́tọ̀ọ́ láti yàn wọ́n ni, nítorí 2 nínú 3 àwọn ọmọ ìgbìmọ̀ náà ló pèsè síbi ìpàdé àwọn. Ohun tí òfin sì sọ nìyẹn. Ó ní èyí tí àwọn ṣe yìí o, àwọn yóò kọ̀wé sí INEC, ohun tí wọ́n bá sì fẹ́ ṣe lẹ́yìn yẹn ni kí wọ́n ṣe. Àmọ́ àwọn PDP ti Wike ní èyí tí wá àbàrà wí yẹn gan-an ó ti lùfin ọba. Wọ́n ní ohun tó wà nínú òfin ni pé tí wọ́n bá fẹ́ ṣe irú ìpàdé bẹ́ẹ̀ yẹn, wọ́n gbọ́dọ̀ ti fún INEC ní ìkéde ní ó kù ọjọ́ 21 21 days. Àmọ́ àwọn wàbálà kò fi ìpàdé wọn tó àwọn INEC létí, bẹ́ẹ̀ làwọn INEC ò yọjú síbẹ̀. Kí wàá ní làlà kókó fẹ̀fẹ̀, kí ni wọ́n ń bá káàkiri? Alukoro PDP tàwọn Wike yìí ní ó yààyàn lẹ́nu pé àwọn tí wọ́n mọ òfin dáadáa, tí ẹlòmíín wà nínú wọn tó jẹ́ agbẹjọ́rò àgbà tó sì gba oyè SAN, ó yààyàn lẹ́nu pé irú wọn ni yóò jókòó síbi ìpàdé tí kò bófin mu báyìí, tí wọn yóò sì ní àwọn ń ṣe ìpàdé, àwọn yan ìgbìmọ̀ alábòójútó kan. Ó ní níbi tí ọ̀rọ̀ ayé wà nìyẹn o, nítorí àwọn tí kọ́kọ́ ní kí wọ́n pe irú ìpàdé báyìí kí wọ́n sì yan ìgbìmọ̀, pé níṣe ni wọ́n kọ̀ jálẹ̀jálẹ̀ páwọn ò ṣe. Ohun tó sì fà á nìyí tó jẹ́ èyí tí àwọn náà ṣe yìí kò ní kinní kan ṣe nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nìyẹn. Nítorí PDP ti ní alága, ó lákọ̀wé,
àwọn sì ní ìgbìmọ̀ amúṣẹ́ṣe ìjókòó ọ̀tẹ̀ lásán níjókòó tí wọ́n jó pé pípéjọ wọn ìbẹ̀rẹ̀ ọ̀tẹ̀ lásán ni o. ṣùgbọ́n ohun tó hàn nínú ọ̀rọ̀ yìí jùlọ ni pé àwọn èèyàn náà yóò tún padà sílé ẹjọ́ ni o láìpẹ́ rárá pàápàá, nítorí bó bá yá INEC yóò tún ní òun kò mọ ẹni tí òun fẹ́ bá ṣe nínú àwọn méjèèjì àfi tí ojúlówó ìwé ìdájọ́ àwọn ilé ẹjọ́ tó ga jùlọ yìí bá jáde tí wọ́n sì mọ ẹni tó ń sọ òótọ́ àti ẹni tó ń parọ́ nínú àwọn aṣáájú PDP wọ̀nyí. bí bẹ́ẹ̀ kọ́ wọn yóò tún lọ sílé ẹjọ́ lẹ́ẹ̀kan sí i. kókó tó wà níbẹ̀ náà ni pé bí nǹkan ti ń lọ yìí ìṣòro gidi wà fún ẹgbẹ́ òṣèlú PDP láti kópa nínú ìdìbò tó ń bọ̀ yìí o. Ọláwọlá alága ló tún ṣe àkọsílẹ̀ ìpàdé àwọn ẹ̀ka ẹgbẹ́ PDP kan tí wọ́n ṣe nílùú Àbújá fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.